We are starting the first service of the month of May 2020. In the name of God the Father, Amen. Of the Son, Amen. And of the Holy Spirit. Amen. May praise the Lord. We are proceeding in this service as we sing from CAC Gospel in Book, hymn number 92. And tẹ̀síwájú nínú ìsìnyé nígbà tí a máa kọ nínú ìwé tìjọ Apostolic ti Kristi orin kejìléláàádọ́rùn-ún hymn 92. Jẹ́ kí gbogbo ènìyàn kí ó yìn ọ́, gbé Olúwa ga pẹ̀lú mi, ẹ̀yin ènìyàn rẹ̀, kí gbogbo ẹ̀dá alààyè máa yọ̀ lórúkọ rẹ̀. Gbé
agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run ìgbàlà wa àgbéyìnga lọ́pọ̀lọpọ̀ tí ẹ tún mú wa rí Sunday àkọ́kọ́ nínú oṣù karùn-ún ní ayọ̀ àti àlàáfíà. Ẹ pa wá mọ́ nínú ewu gbogbo. Ẹ pa wá mọ́, ẹ dáàbò yín bò wá. Ẹ jẹ́ kí ewu ìbànújẹ́ ẹ̀jẹ̀ ogun wá ní orúkọ Jésù. Gba ọpẹ́ wa. Ẹ̀mí mọ́ gba ìyìn wa. Ó dá wa sí fún rere. Àìsàn tó ń jà káàkiri òjò jà lu ẹnikẹ́ni. Olúwa ṣe bí ẹnìkọ̀ọ̀kan ti wà nínú ilé àìsàn yẹn, Ọlọ́run òjò ráàyè nínú ayé ẹnikẹ́ni nínú wọn. Agbéyìnga lọ́pọ̀lọpọ̀ ní orúkọ Jésù. Gba ọpẹ́ wa. Ẹ̀mí mọ́ gba ìyìn wa. Ọpẹ́ àti ìyìn náà Olúwa jọ̀ọ́ ṣe ìtẹ́wọ́gbà. Gbogbo ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì. Àìṣedéédé wa Olúwa dáríjì. Ìkùnà wa Olúwa dáríjì. À ń béèrè fún ẹ̀mí mímọ́ èyí tó túbọ̀ gbé wa ró ní orúkọ Jésù. Olúwa gbé wa wá. Ẹ̀mí mímọ́ tí ó sọ wá jí. Ẹ̀mí mímọ́ tí ó mú wa máa tẹ̀lé ìwọ Kristi. Ẹ̀mí mímọ́ tí ò ní já padà lẹ́yìn rẹ ní orúkọ Jésù. Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa. Ẹ̀mí mímọ́ tí ó máa tọ́ wa, tí ó máa tọ́ ìṣiṣẹ́ wa, tí ó máa rán wa létí tá ò fi ní gbàgbé ohun tí a ti kọ́ nípa èyí Kristi ní orúkọ Jésù. Olúwa gbé wa wá. Ògo ni fún Kristi. Ìrìn àjò oṣù karùn-ún dọwọ́ rẹ ní orúkọ Jésù. Olúwa dá rẹ pọ̀ mọ́ wa. Ìrìn àjò náà Olúwa bá wa rìn. Ìrìn àjò náà Olúwa bá wa rìn. A ò lè dá rìn, ṣùgbọ́n tó bá síwájú wa, tó bá kẹ́yìn wa, oṣù yẹn yóò rọ̀ wá lọ́rùn láti rìn ní orúkọ Jésù. Olúwa síwájú wa, Olúwa kẹ́yìn wa. Bá wa rìnrìn àjò náà, bá wa rìnrìn àjò náà. Olúwa wà pẹ̀lú wa, Olúwa dì wá mú. Oṣù náà jẹ́ oṣù ayọ̀ fún wa. Oṣù náà jẹ́ oṣù ìṣerere. Oṣù náà jẹ́ oṣù ìtẹ̀síwájú. Má jà rí ìbànújẹ́. Olúwa pa wá mọ́. Ògo ni fún Kristi. Ògo ni fún Kristi. Ìsìn onídọ́wọ́ rẹ Olúwa dá rẹ pọ̀ mọ́ wa. Ìsìn náà Olúwa bá wa ṣe. Ọ̀rọ̀ rẹ, àdúrà rẹ, ohun gbogbo tá a ṣe Olúwa bá wa ṣe. Ó yọrí sí ògo rẹ. A ó máa gbé yín ga, a ó máa yìn ín lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àdúrà Olúwa. Bàbá sí bẹ́ẹ̀ ní ọ̀run, yábọ̀ forúkọ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ tẹ́ni ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa ní oúnjẹ ọjọ́ wa lónìí, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, bí a ti dárí àwọn tó ṣẹ̀ wá, máa fà wá sínú ìdánwò. Gbà ọ́ là òbí sí, torí ìjọba ní tirẹ̀, agbára ní tirẹ̀, ògo ní tirẹ̀, láéláé àmín. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Our lesson be found in the book of St. Mark, chapter 4, from verse 35 to 41. Ìríkà wa tí a ó rí fún ọjọ́ gẹ́gẹ́ bí àtẹ̀kọ́jọ́ òní ní ọ̀sẹ̀ kìíní nínú oṣù karùn-ún. A rí nínú ìwé Máàkù orí karùn-ún, Máàkù orí kẹrin láti ẹsẹ̀ karùndínlógójì tó fi dé ẹsẹ̀ ìkọkànléníogójì. Mark chapter 4 from verse 35 to 41. I will read in Yorùbá. Níjọ́ kan náà, nígbà tí alẹ́ lẹ́ tán, ó wí fún wọn pé ẹ jẹ́ kí a rí kọjá lọ sí apá kejì. Nígbà tí wọ́n sì tú ìjọ ká, wọ́n sì gbà gẹ́gẹ́ bí ó ti wà sínú ọkọ̀. Àwọn ọkọ̀ kéékèèké mìíràn pẹ̀lú sì wà lọ́dọ̀ rẹ̀. Ìjì náà sì dìde, ìgbì sì bì sínú ọkọ̀, tó bẹ́ẹ̀ tí ọkọ̀ fi bẹ̀rẹ̀ sí kùn. Òun pàápàá sì wà ní ìdí ọkọ̀, ó sùn lórí ìrọ̀rí. Wọ́n sì jí, wọ́n sì fún un pé, Olùkọ́ni, ìwọ kò bìkítà bí àwa ṣègbé. Ó sì jí, ó pa afẹ́fẹ́ náà wí, ó sì fún wọn pé, dákẹ́jẹ́. Afẹ́fẹ́ sì dá, ìparọ́rọ́ ńlá sì dé. Ó sì fún wọn pé, èsè tí ẹ̀yin fi ń ṣe ojo bẹ́ẹ̀, ẹ kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀. Ẹsẹ̀ tó gbọ́ ìdísẹ̀ ẹsẹ̀ kọkànléníogójì. Ẹ̀rù sì bà wọ́n gidigidi. Wọ́n sì wí fún ara wọn pé, irú ènìyàn kí lè èyí tí afẹ́fẹ́ àti òkun gbọ́ tirẹ̀. Báyìí ni akádẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kíkà náà kẹ́rọ akókò sí kíkà àti gbọ́rọ̀ rẹ̀ fún ìgbàlọ́kàn wa. As we are in the mood of service, the first Sunday of May 2020, we shall listen to the special number from the church choir.
Jesus' name. Amen. The Almighty God, we appreciate your name for giving us another privilege to confide together in your presence in the first Sunday in the month of May. Father, we say, be thou exalted in the name of Jesus. Amen. The hour has come to listen to your word. Lord, we pray you will speak to us in the name of Jesus. Amen. Expressly from the throne of grace, you will speak to us in the name of Jesus. Amen. Holy Spirit, this section, take charge in the name of Jesus. Amen. Blessed be your holy name. Hallelujah. In Jesus' powerful name we pray. Amen. Shall we be seated? Ẹ yẹ ká jókòó. First and foremost, we give thanks to God Almighty, who has spared our life to witness the first Sunday in the month of May. Lákọ̀ọ́kọ́ a fi ọpẹ́ àti ìforúkọ Ọlọ́run tó rán wa sí lórí mú wa rí Sunday àkọ́kọ́ nínú oṣù karùn-ún, ògo ni fún orúkọ rẹ̀. Likewise, I appreciate my Father in the Lord for giving me another opportunity to stand before you children of God to minister to us this section. Bákan náà ni mo mọ rírì bàbá wa nínú Olúwa tó fún mi lórí ọ̀fẹ́ láti dúró níwájú ẹ̀yin ọmọ Ọlọ́run láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. And it's no other person than my Father in the Lord, Pastor Jiha Akinwale. Àwọn náà ni bàbá wa Jíà Akínwálé. May God continue to strengthen you in the name of Jesus. Ọlọ́run kó máa tún agbára yín ṣe lórúkọ Jésù. In the passage right to us, Níbi tí a ti kà fún ẹ̀kọ́. Mark chapter 4, reading from verse 35 through 41. Ìwé Máàkù orí karùn-ún láti ẹsẹ̀ karùn-ún-lé-dín-ní-ogójì. We will see what transpired in that passage. A ó rí nǹkan tí ó ṣẹlẹ̀ ní ìgbà yìí. How disciples of our Lord Jesus Christ were able to relocate to another part of the city. Bí àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi ṣe kúrò ní apá kan lọ sí apá kejì. And together they went with their master. Tí wọ́n sì lọ pẹ̀lú ọ̀gá wọn. They are on their journey, but something happened in the midst of sea. Nínú ìrìn àjò wọn, ohun kan pàtàkì ṣẹlẹ̀. There was a great template. There was a great storm that arose. It struck the ship to the extent that the water filled every part in the ship. Nínú ìrìn àjò náà ìjì ńlá kan dìde tó sì kún gbogbo inú ọkọ̀. As at this time our Lord Jesus Christ was resting. Nínú àkókò yìí gan ni Jésù Olúwa ni ó sùn. Because as a God, a man, Gẹ́gẹ́ bí Ọlọ́run nínú ènìyàn. Jesus Christ is God, and at the same time he has the human part of him. Jésù jẹ́ Ọlọ́run bákan náà la sì rí tí irú ènìyàn tó ti jẹ jáde. So being someone under the flesh, it is important that sometimes he can fall asleep and sleep. Gẹ́gẹ́ bí ènìyàn, àkókò máa wá torí ó lè sùn. So this happened when the Lord Jesus Christ was on journey with his disciples on the sea. Irú àkókò yìí ló wáyé nígbà tí Jésù wà pẹ̀lú àwọn ọmọ rẹ̀ nínú ọkọ̀ lójú omi. So he slept, Ó sùn unaware. láì mọ ohunkóhun. The storm arose. Ìjì dìde Their ship was about to capsize. tí ọkọ̀ sì fẹ́ dojú dé. Then the disciples remembered that we have our master here. Nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn rántí pé àwọn ní ọ̀gá wọn nínú ọkọ̀. Why are we disturbing ourselves for this long? À ń múra wa tí eléyìí tí a fi gbára wa gbọ́. They ran to their master. Wọ́n sá tọ ọ̀gá wọn lọ. Our master, Ọ̀gá wa please help us. gbà wá. We are about to collapse. A fẹ́ ṣègbé. Our ship is about to shipwreck. Ọkọ̀ wa fẹ́ dojú dé. Please help us. Jọ̀wọ́ ràn wá lọ́wọ́. Bible told us that Jesus Christ rose to the situation. Bíbélì fi hàn pé Jésù dáhùn sí ìjì náà. Then he ordered the sea, Ó sì pa ṣẹ the wind, òkun and the wave àti atẹ́gùn. that keep quiet. Ṣe dákẹ́ jẹ́. And there was great calmness. A sì rí pé àlàáfíà jọba. Verse 39. Ẹsẹ̀ kọkàndínlógójì. And he arose and rebuked the wind and said unto the sea, Peace, be still. And the wind ceased, and there was a great calm. Ó sì jí, ó bá afẹ́fẹ́ náà wí, ó wí fún òkun pé dákẹ́ jẹ́. So
afẹ́fẹ́ sì dá ìparọ́rọ́ ńlá sì dé. I'm speaking on the topic which says, Mò ń sọ lórí àkòrí tí ó wí pé be still, dákẹ́jẹ́ all ye storm. gbogbo ẹ̀yin ìjì. Be still, Dákẹ́jẹ́ all ye storm. gbogbo ìjì. The journey of year 2020 has begun 4 months ago. Ìrìn àjò 2020 ti bẹ̀rẹ̀ láti oṣù mẹ́rin But sẹ́yìn. some people have not been reading the dividend of our journey 2020. Ṣùgbọ́n àwọn ọ̀pọ̀ ènìyàn wọn ò rí èrè ọdún 2020. The first quarter of the year has passed Oṣù mẹ́rin àkọ́kọ́ tí ọdún ó ti ré kọjá. without anything to show for. Láìsí ohun kankan láti fi hàn. The country itself is in dilemma. Orílẹ̀-èdè pàápàá gan ó wà nínú ipò rúru. The situation in the whole universe Gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ní gbogbo is àgbáyé in shambles. ó jẹ́ ohun gbogbo tó dojú sí ni. There is storm everywhere. Ìjì wà ní gbogbo ibùgbé. And our expectation is not forthcoming. Àti gbogbo èròǹgbà kò sì wá sí ìmúṣẹ. So there is need for this storm to come Nítorí náà ìjì gbọ́dọ̀ dákẹ́ so jẹ́. that we can have what the Lord has destined us to possess this year 2020. Kí ohun tí a fẹ́ tí a lépa fún ọdún 2020 kó lè wá sí ìmúṣẹ. Be still, Dákẹ́ jẹ́ all ye storm. gbogbo ìjì. When we are talking of Tá storm, a bá sọ nípa ìjì, we are talking about destructive weather. à ń sọ nípa àwọn wẹ́dà Ojú ọjọ́ tí ò dáa tó lè ba nǹkan jẹ́. Yes. And when we are talking about this Tá a storm, bá sọ nípa ìjì, we mean a state of disturbed, a disturbed state of atmosphere, à ń sọ nípa àwọn tó ń ṣẹlẹ̀ ní àwọn òfurufú. especially as affecting the earth surface. Pàápàá ohun tí ó tó dojúkọ gbogbo àgbáyé. Anytime when there is wind, Gbogbo ìgbà tí ìjì bá dìde, there is always be a landmark ó máa ń fi ipá hàn because it comes with force. nítorí ó wá pẹ̀lú agbára. So if we can say a storm is a disturbance of atmosphere A lè sọ pé ìjì jẹ́ ohun tí ó ń ba ohun gbogbo ní àyíká jẹ́. marked by wind Èyí tó mú ìjì lọ́wọ́ àbí atẹ́gùn on the sea. ní orí òkun. When this windstorm struck the ship, Nígbà tí ìjì yìí tó gbọ́wọ́ líle pẹ̀lú sí ọkọ̀, the sailor lose its direction. àwọn tí wọ́n wà lọ́kọ̀ ojú omi ó gba agbára The lọ́wọ́ sailor wọn. he lose the bearing. Àwọn tó wà lójú agbami wọn ò mọ ibi tí wọ́n wà. The water has entered into the boat. Omi ti wọ́ sínú ọkọ̀. The hope has lost for many of them. Gbogbo ìrètí wọn ó ti ń já sí asán. But thank to God, some of them can recall that why are we suffering this way? Ṣùgbọ́n ọ̀pẹ́ni fọlọ́gbọ́n ọ̀pọ̀ wọn lè rántí pé kí ló táwa fi ń jìyà báyìí. When we have our master with us, Nígbà tí ọ̀gá wa wà pẹ̀lú wa, the storm, ìjì, the storm, ìjì. anytime it comes, Nígbàkigbà tí ó bá dé, it will leave a negative ó landmark. máa ń mú àpẹẹrẹ tí ò dára lélẹ̀. But if someone is at the side of the Lord, Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ní ìhà ti Ọlọ́run, one will be able to prevail over the á storm. lè ṣẹ́gun lórí ìjì náà. Every storm of your life, Gbogbo ìjì ayé rẹ̀, as you are listening to this bí o ti message, ṣe ń gbọ́ ọ̀rọ̀ any yìí, storm in your family, gbogbo ìjì tó lè máa jà any ìdílé rẹ̀, storm at your place of gbogbo work, ìjì tó lè máa jà níbi iṣẹ́ rẹ̀, hear me well. gbọ́ mi dáradára. The Lord Jesus Jésù Kristi, will calm them for you Olúwa yóò dákẹ́ wọn in jẹ́. the name of Jesus. Storm, Ìjì when it comes, tí ó bá wá, it comes unnotified. ó máa ń wá láì sọ fún The ní tẹ́lẹ̀. disciples could not expect that God, their journey will be marked by great storm. Ọmọ ẹ̀yìn Jésù wọn kò retí wípé ìjì lè dìde sí wọn. But it happened suddenly, Ó ṣẹlẹ̀ lójijì. and they lose focus and direction. Gbogbo àfojúsùn wọn ó sì kúrò. So the word we see Ọ̀rọ̀ pé dákẹ́jẹ́. is a good news. Ó jẹ́ ìròyìn ayọ̀. Word of hope. Ọ̀rọ̀ ìtùnú. It's not every person that can make this pronouncement and will be effective. Kì í ṣe gbogbo èèyàn ló lè sọ̀rọ̀ yìí tí ó sì lè wá sí ìmúṣẹ. No wonder they could not think of this word. Ìdí náà nìyẹn tí wọn kò lè rò nípa ọ̀rọ̀ yìí. They ran to their master, Wọ́n sátọ ọ̀gá wọn. who is able, Ẹni tí ó tó. even more than able, Ẹni tí ó tó tó to sì lè ṣe. calm the storm. Láti jẹ́ kí ìjì dákẹ́ See the storm in your life Gbogbo ìjì tó wà nínú ayé. that you have been experienced from your Èyí tó childhood. ti ń là kọjá láti The ọ̀dọ̀ Lord Jesus Christ
tí ó ṣẹlẹ̀ tí kò dára. Something has been moving in another direction. Ohun tó ń lọ sí ọ̀nà mìíràn. But a good observer observed that this thing is not pleasant. Ṣùgbọ́n ẹni tó ń wòye nǹkan ó rí pé nǹkan yóò dára. That the end of this thing, Pé ní òpin nǹkan yìí. oh, is destruction. Ìbànújẹ́ ńlá ni. It will affect my family. Ó máa kó bá It will ìdílé mi. affect my means of Ó livelihood. máa kó bá jíjẹ mímu mi. That person need to call this thing to order. Ẹni ìṣí ó gbọ́dọ̀ ṣèṣe sọ pé kíkí ní ìkódákẹ́ So jẹ́. this thing is an order to change the ongoing cause of action that is not pleasant. Ó jẹ́ ọ̀rọ̀ àṣẹ láti yípo padà ohun tí kò dára sí ohun tí ó dára. Jesus Christ arose. Jésù Kristi dìde. Even when the ship was still shaking like this, Nígbà tí ọkọ̀ ojú omi tó bẹ̀rẹ̀ sí ní yí sáfáfá ọ̀tún àti òsì. when they are about to sink, Nígbà tí ó fẹ́ dànù. he made this pronouncement, Ó sì sọ̀rọ̀ náà jáde. and there was total peace. Ìrọ̀rùn ìtura ó sì wá. I say in the name of Ó God, sọ ní orúkọ ti Ọlọ́run. the peace of God will visit your Nígbà life. àlàáfíà Ọlọ́run yóò bá ọ. He will visit your Yóò heart. bá nílé rẹ̀. He will visit your home. Yóò bá nílé rẹ̀. In the name of Jesus. Orúkọ Jésù Kristi. Be still. Dákẹ́jẹ́. There are areas Àwọn ẹ̀ka kan wà where some children of God, ní ìkòrísí àwọn ọmọ or Ọlọ́run where the listeners, àbí àwọn tí wọ́n ń gbọ́ mi or anyone who have privilege to this online sermon, àbí àwọn tó ní àǹfààní láti máa gbọ́ ọ̀rọ̀ yìí need to take a stand tó ní wọ́n gbọ́dọ̀ mú ìdúró wọn that enough is enough. wípé ó tó gẹ́ There must be no mercy. pé ohun gbọ́dọ̀ padà sí ipò There must be correction. pé ohun gbọ́dọ̀ padà sí bó ti Area where the still order need to be made àwọn ẹ̀ka tí dákẹ́jẹ́ gbọ́dọ̀ ti ṣiṣẹ́ in our business. nínú òkòwò wa When our business is not profitable tí again, òkòwò wa kò bá fún wa ní èrè tó dára mọ́ since January to this time, láti oṣù kìíní títí dàkókò no yìí profit. kò sí èrè kankan. Oh, you need to stand up as a Wọ́n yẹ businessman. kó o dìde gẹ́gẹ́ bí Hey, oníṣòwò. you need to stand up as a Wọ́n yẹ kó o businesswoman. dìde gẹ́gẹ́ bí oníṣòwò. That enough is enough of this Pé job, tó gẹ́ fún ìjì náà. of this unprofitable business. Fún ìjì tó jà tí kò mú èrè kankan jáde wá. Yes. When there is accumulated debt burden, Tí àkójọpọ̀ debt burden, they say. àwọn àkójọpọ̀ gbèsè. Yes, àkójọpọ̀ ẹrù gbèsè. Àwọn àkójọpọ̀ ẹrù gbèsè. To the extent that you have been overwhelmed under it, Tó yẹ pé a ti rẹ̀ ọ́ sílẹ̀ ní abẹ́ no rẹ̀. one will help you. Tí kò sí ẹnì kankan tó lè ràn ọ́ lọ́wọ́. Debt here and there. Ní ìhín àbí lọ́hùn-ún. Believe me, Lọ́ọ́ gbàgbọ́. it is a storm. Ó jẹ́ ìjì. It's a Ó storm. jẹ́ ìjì. That storm need to handle. Ìjì yìí gbọ́dọ̀ dájọ́ gbọ́dọ̀ dúró lónìí. Because the word still mean quiet. Nítorí ìjì ó túmọ̀ sí ohun tó dákẹ́. The word still mean quiet. Ìjì ó jẹ́ dákẹ́. It means stop. Ó jẹ́ dákẹ́ iṣẹ́. It means cease. Àní má ṣiṣẹ́ mọ́. It means let there be peace. Ó túmọ̀ sí pé kí àlàáfíà kí ó So jọba. you are passing through accumulated debt burden lifestyle. Ó ń rìn ní abẹ́ àgbègbè àkójọpọ̀ gbèsè. You need to rise Ó yẹ kí o dìde. and ask this storm to cease. Kí o sọ fún ìjì náà kí ó dákẹ́ jẹ́. Heart deterioration. Ìlera tí ò pé. Yes. Your heart is being deteriorated day by day. Ìlera rẹ ó ń lọ sílẹ̀ ní ọjọ́ dé ọjọ́. You are now a regular customer of physicians, medical doctors. Ó wá di oníbàárà àwọn dókítà. They are checking you up on weekly basis. Wọ́n sì wá sanwó fún wọn ní gbogbo ìgbà. Just like that, women with issues of blood in the scripture, Gẹ́gẹ́ bí obìnrin onísun ẹ̀jẹ̀ nínú ìwé mímọ́. who has spent all in she had Tí ó ti ná ọ̀nà ohun gbogbo tí ó ní. for the physician, yet no Fún solution. àwọn dókítà síbẹ̀ tí kò sí ìwòsàn. Perhaps this is your case. Bóyá irú èyí náà ní títì. Your health has been Pé deteriorated. ìlera rẹ ó ń lọlẹ̀ It's lójú. a Ó storm. jẹ́ ìjì. Anybody that is passing through deteriorated health lifestyle, Ẹnikẹ́ni tí ó bá ń la ìkóríta tí gbogbo ẹ̀ ń lọ sílẹ̀ fún ó jẹ́ ìjì. that person cannot have achievement. Irú ẹni bẹ́ẹ̀ kò lè ní àṣeyọrí. When you are being challenged Nígbà tí ìdojúkọ bá dé based on your health,
demonic attacks. àwọn ìdojúkọ That's another area ìyẹn tún jẹ́ where we need to rise to an action, èyí tó yẹ ká dìde where we need to be aggressive èyí tó yẹ kí a fara yá and say, enough is kí a enough. sọ wípé ó tó gẹ́ Something must change. kó gbọ́dọ̀ ṣẹlẹ̀ I need a new experience. ìrírí mìíràn gbọ́dọ̀ wáyé You have been charmed by the wicked one. bóyá ti fi oògùn mú ọmọlẹ̀ látọ̀dọ̀ àwọn ìka ènìyàn In the darkness world, you have been bewitched. bóyá nínú òkùnkùn láti sọ dìdàkudà Yes, regularly you know that this is not supposed to be ìwọ gbọ́n mọ̀ wípé ohun gbogbo tó ń ṣẹlẹ̀ kò dára because of this attack on you, nítorí àwọn ìdojúkọ wọ̀nyí because of demonic activities in your nítorí life, àwọn àmì èṣù tó dìde sí ayé in your home. nílé rẹ This also is a èyí storm, náà túmọ̀ sí ìjì and this need to see èyí tó gbọ́dọ̀ dákẹ́ jẹ́ for you to achieve something important kí ìwọ kó lè rí ohun tó dára in the remaining months ahead in year àwọn 2020. oṣù tó kù nínú ọdún yìí. What do you have to say about spiritual and physical lockdown? Kí ni àwọn tí a fẹ́ sọ nípa ìdojúkọ nínú òkùnkùn? Some people have been locked down spiritually. Àwọn kan àti dá wọn sójú kan lẹ́yìn àtọ́jú ló ti pẹ́. People are seen there Àwọn èèyàn rí wọn as a free man, bí ẹni tí a tú sílẹ̀. but in the spirit realm, Ṣùgbọ́n nínú ìjọba òkùnkùn, they are being locked a down. ti dè wọ́n mọ́lẹ̀. It's another storm Ó jẹ́ ìjì mìíràn. that you need to be free from. Èyí tí o gbọ́dọ̀ já kúrò nínú What rẹ̀. a physical lockdown we are experiencing in our country Èyí now. tí àwọn tí èyí tá a wá rí ní ti orílẹ̀-èdè yìí wá ń kọ́ All nations of the world, ní gbogbo àgbáyé. airports have been shut down. Gbogbo Everybody gbogbo ibi tí a ti lè have been shut down. gbogbo ẹ̀ láti tì pa. All the companies, all the organizations, the five worlds, they have been shut Gbogbo down. ilé iṣẹ́ pàtàkì ni a ti tì. No one is free to transact business as we Kò suppose. sí ẹni tí a fún ní ààyè láti ṣiṣẹ́ kíṣẹ́. And we must arise A gbọ́dọ̀ dìde. and say enough is enough. Wípé ó tó gẹ́. Oh God, let this storm cease. Ìyàwó tó wá jẹ́ kí ìjì yìí kó dákẹ́ jẹ́. Globally, we have been experiencing what we call COVID-19. Ní gbogbo àgbáyé, òun àti rí ìrírí COVID-19. Everywhere no be. Ní gbogbo bí kò sí The àlàáfíà. figure kept increasing. Àìsàn yìí ó ń lépa sí. Those who have been infected, their figure kept increasing. Gbogbo àwọn tí àrùn àìsàn yìí sí tó ti ba lára gbogbo ẹ̀ ló lọ sókè sí. Its coverage, as in its scope in other parts of the continent, kept increasing. Ní gbogbo àgbáyé la ti rí pé nọ́mbà yìí ó lọ sókè sí. The death rate, wow, is kept increasing. Ikú èyí tí àìsàn ti mú wá ṣe ló ń lọ sókè sí. So, should we continue like Ṣé this? kí a máa tẹ̀síwájú sí? Should our nation continue like Ṣé this? kí orílẹ̀-èdè wa kó máa tẹ̀síwájú? Should our church continue like this? Ṣé kí ilé ìjọsìn kó máa tẹ̀síwájú? Being shut down as a result of Ṣé COVID-19. ìjókòó sílé iṣẹ́ kó máa tẹ̀síwájú? Should our business continue suffer under this COVID-19? Ṣé àwọn ìdókòwò wa ṣé kí ó máa jìyà sí ni? We must A rise gbọ́dọ̀ dìde as a child of God gẹ́gẹ́ bí ọmọ and Ọlọ́run. say this is unpleasant to us. Nítorí pé eléyìí kí òṣèlè tó kò tẹ́ wa lọ́rùn There rárá. should be peace. Àlàáfíà gbọ́dọ̀ jọba. All this we mention, Ohun tí a ti dárúkọ they are yìí, indication of storm. ó túmọ̀ sí ìjì And we need to rebuke it. èyí tí a gbọ́dọ̀ bá wí. Now, before the storm can be ceased, Kí ìjì ó tó lè dúró. before this order of the sea can be effective. Kí ìjì kó tó lè dúró àwọn nǹkan wọ̀nyí ni a gbọ́dọ̀ ṣe. Yes, the following we must ensure them. Àwọn wọ̀nyí ni a gbọ́dọ̀ ṣe. Number one, Àkọ́kọ́, you must be determinedly ready to have a change of experience. o gbọ́dọ̀ ṣetán, o gbọ́dọ̀ ní ìpinnu ọkàn láti ní ìrírí mìíràn. Yes, many people are so comfortable with what we are experiencing in our country now, being indoor, being in a state of inactive. Àwọn mìíràn bí gẹ́gẹ́ bí a ṣe wà nílé yìí ó tẹ́ wọn lọ́rùn. Some people they enjoy their health being deteriorated. Àwọn mìíràn ó tẹ́ wọn lọ́rùn bí ìlera wọn ṣe ń lọlẹ̀ sí. Some people are happy about the debt, accumulated debt on their neck. Àwọn mìíràn inú wọn dùn sí ikú tó ń lọ sókè sí lójoojúmọ́. Debt on their neck. Àwọn gbèsè tó wà lọ́rùn wọn. Some people they just pack everything. It's because of economic recession in our country. That is why I'm not making profit in my business. Àwọn mìíràn sọ pé nítorí ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé àbí ní orílẹ̀-èdè òun làwọn ò ṣe ní ìkọ̀sí. Then what do you have to say about those people who are doing the same business and they are making profit? Àwọn kí ni wọ́n lè sọ sí àwọn tí wọ́n ṣe irú iṣẹ́ yìí? Under the same economic recession. Kí ló lè sọ sí àwọn tó ń ṣe irú iṣẹ́ kan tí wọ́n náà ṣe tí wọ́n So lè tẹ̀síwájú?
we must be readily determined nítorí náà gbọ́dọ̀ ṣe tán to have a change of kí experience. a ní ìrírí mìíràn. Genesis chapter 32 verse 24 to 28. There was a man called Jacob. èèyàn kan wà tí a ń pè ní Jákọ́bù. He was so determined Ó ní ìpinnu after his encounter. lẹ́yìn ìgbà tí I will not let you go ó bá gẹ́lì ìmì ìpàdé until I have a change of experience. àti bá ní ìrírí tó Until dára you change my name. àfi tó bá yí orúkọ I can't continue being a supplanter. mi ò gbọ́dọ̀ jẹ́ abinilẹ́sẹ̀. He was determined. Ó pinnu. No wonder his story changed that day. Èdè kò jẹ́ àní nígbà tí ìtayé rẹ̀ tó yí padà. Another thing we need to do, Ohun mìíràn tá a gbọ́dọ̀ tún ṣe. you must ensure you have Jesus backing. O gbọ́dọ̀ rí wípé o ní ìfaratì ìfẹ̀yìntì Jésù. See, if you make this father, it won't be effective without the backing of our Lord Jesus Christ. Láìsí pé Jésù tí ọ lẹ́yìn ohun ohun yìí kò lè ṣe é It is possible that some of the disciples have tried to silence the storm, but yet the storm will be. Ó ṣeé ṣe kí ó yẹ pé nínú àwọn ọmọ ẹ̀yìn wọ́n fẹ́ kí ìjì yẹn kó dákẹ́ ṣùgbọ́n kò ṣeé ṣe tó pé Jésù ò sí níbẹ̀. It is even possible in your life, in your experiences, at your place of work, in your relationship, you have been trying to get out of it by calling the name of Jesus. Let this thing cease, yet the problem continues. Ó ṣeé ṣe kí wọ́n mọ̀ ti máa pe orúkọ Jésù ní gbogbo ohun tó ń là kọjá síbẹ̀ tí kò yí padà. How you need to get this Jesus backing? Ohun tí o nílò ni pé kí Jésù kó tì ọ́ lẹ́yìn. Thank God Jesus was in their boat. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Jésù wà nínú ọkọ̀ pẹ̀lú àwọn He ọmọ was able to help them. ó dẹ̀ ṣetán láti ràn wọ́n lọ́wọ́. Paul asked Jesus in his side. Pọ́ọ̀lù ní Jésù nínú ayé rẹ̀. Demon could not do him anything. Àwọn ẹ̀mí òkùnkùn kò lè ṣe wọn kan fún un. There were these 7 children of Eva. Àwọn ọmọ méje They don't have Jesus backing. wọn ò ní ìfẹ̀yìntì Jésù. And they are facing demons on daily basis. Wọ́n wá ń dojúkọ àwọn òkùnkùn lójoojúmọ́. We know what become of them. Ìyẹn kò ṣẹlẹ̀. We know what becomes of them in Acts of Apostles. Àmọ́ tó ṣẹlẹ̀ sí wọn nígbẹ̀yìn nígbà Chapter 19 verse 15. orí kọkàndínlógún. They are being overwhelmed, overpowered by this possessed man. Àkórí wọn pẹ̀lú àwọn He agbára. said, Jesus Christ, you know. Ní Jésù Kristi àwa mọ̀. Paul, he has identification of our Lord Jesus Christ. Pọ́ọ̀lù àpọ́sẹ́lì gan-an ó ní orúkọ mọ́ But Jésù. you don't have Jesus backing. Ṣùgbọ́n èyí ẹ̀ ní ìfẹ̀yìntì ti Jésù. He threw himself upon them Wọ́n sì dàbò wọ́n. and overpowered them. Wọ́n sì borí wọn. So for this matter to be effective, Nítorí náà kí ohun tí a sọ yìí tó lè ní. you and I must have Jesus backing. Ìwọ àti èmi a gbọ́dọ̀ ní ìfẹ̀yìntì Jésù. It is until then you can say, be still, oh ye storm. Ìgbà yìí náà lọ́wọ́ lè sọ pé dákẹ́jẹ́ ìwọ̀n ìjì. Be still, oh ye marital storm. Dákẹ́jẹ́ ìwọ àwọn agbára òkùnkùn yìí. Be still, oh ye deteriorating earth storm. Dákẹ́jẹ́ gbogbo ẹ̀yin agbára títẹ̀rẹ́ ẹni báyìí. Another thing we must ensure is this: Ohun mìíràn ti gbọ́dọ̀ ní. our living faith. Ìgbàgbọ́ àyè. Now the one with fear. Kì í ṣe ìgbàgbọ́ tó ní ẹ̀rù nínú. Now the one with a bit of doubtness. Kì í ṣe èyí tó ní ìrẹ̀wẹ̀sì àbí iyèméjì nínú. Yes, you must be able to have a living faith. O gbọ́dọ̀ ní ìgbàgbọ́ àyè. It doesn't mean you have faith from this place to Lagos State. Kì í ṣe pé kò ní ìgbàgbọ́ sọ pé nípa ìgbàgbọ́ láti ìlú Ìjẹ̀bú Òde dé Èkó. All the ones that will reach heaven if we have been piling it up. Àbí èyí tó máa bí ọ̀run tá a bá ń kó pọ̀. But what you need is a living one, just like a mustard seed. Ìmọ̀ ìgbàgbọ́ àyè tí a sọ ní ìgbàgbọ́ àyè tí ó dàbí hóró mustard. Immediately seek him. Olùfúnni ní èrè àwọn tó That is living faith. àwọn ohun tí a sọ ní ìgbàgbọ́ àyè. Come what may. Ohunkóhun tó lè ṣẹlẹ̀. I will get through this problem Màá borí ogun. and I will overcome. Màá ṣẹ́gun. God is going to give me victory. Jésù yóò fún mi ní ìṣẹ́gun. You will close your ear to the happenings around. Màá di etí rẹ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká rẹ̀. Yes, people are being infected here. People are being carried here. You will close your ear. Let me. I said God is going to see me through. Lóòótọ́ ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká rẹ̀ wá pẹ́ tí níbi sí. Ọpẹ́ Jésù àmúmilà. A living faith. Ìgbàgbọ́ àyè. Matthew chapter 21, verse 19 to 22. 21. Jesus said, if you have this faith, you will also tell the mountain to shift from one place to another. Òkè yìí kó ṣí á sì ṣí. A living faith. Ìgbàgbọ́ àyè. And whatsoever thing you have when you are praying, just have it. Ohun tó bá béèrè lórí It ìgbàgbọ́ is àyè. done unto you. Àti pé a ti ṣe fún A living faith. ìgbàgbọ́ àyè. It moves mountain. Ó máa ń ṣí òkè. It calms storm. Ó dẹ̀ máa ń mú ìjì dákẹ́. You must get
and give order. O gbọ́dọ̀ dìde láti pàṣẹ. Be still. Pé dákẹ́jẹ́. Be still. Dákẹ́jẹ́. James chapter 5 verse 14 to 18. Ìwé Jákọ́bù. Elijah got up. Èlíjà. He decreed on the first instant that there won't be rain. Ó pàṣẹ pé kò ní sí òjò. And that order was being upheld by heaven. Bẹ́ẹ̀ ni ọ̀run fàṣẹ sí i. Then, after 3.5 years, Lẹ́yìn ọdún mẹ́ta. this storm has overwhelmed the people of the city. Àwọn ìjì yìí ó ti rẹ àwọn èèyàn lọ́pẹ́. Because when there is no rain, there will not be food. Nígbà tí òjò kò ní sí oúnjẹ. There will be total drought in the land. Ìyàn ó máa wà ní ilẹ̀. Yes. Elijah also prayed to God Èlíjà bákan náà òun náà ó tún gbàdúrà. that let there be rain. Jẹ́ kí òjò kí ó wà. And the rain fell. Òjò sì rọ̀. You are a man like Elijah. Ìwọ náà jẹ́ arábìnrin bí Èlíjà. Just get up. Ìwọ náà dìde. Have holy hunger. Kò ní ìwà mímọ́ bíi ti That I cannot continue witnessing this thing again. Wípé mi ò lè máa dojúkọ àwọn òkòrí. Something must change for good. Ohun kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. And pray about Bí it. o sì gbàdúrà nípa And that storm will say, ìjì náà sì dákẹ́. be still, Dákẹ́jẹ́. be still. Dákẹ́jẹ́. Oh, ye storm. Àwọn ìjì. Conclusively, Ní ìparí, the Almighty God Ọlọ́run alágbára. is ready to calm every storm. Ó ṣetán láti ní kí gbogbo ìjì kó dákẹ́. But Ṣùgbọ́n He is still looking for someone ó sì ń wá ènìyàn kan that will stand in God tí yóò dúró for the land. fún ilẹ̀ náà. Many years back, Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, when there is a plague in Nigeria, in Ijebu land, somebody stand and calm that storm. nígbà tí irú ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ èèyàn kan dìde That is prophetess Sophia Odunlami. tí à ń pè ní wòlíì obìnrin. There was a time in history Ìgbà kan wà nínú ìtàn that the Association of Wishers said they want to have their confession in Benin. nígbà tí àwọn àkójọpọ̀ àwọn ẹgbẹ́ oṣó sọ pé àwọn fẹ́ jẹ́wọ́. Late Archbishop Benson Idahosa, Ẹni tí a dárúkọ nì. single-handedly, Ó nìkan ṣoṣo. he prayed Ó gbàdúrà. and he asked this meeting, this confession, not to hold. Ó sì gbàdúrà. Ó sì pàṣẹ pé irú ìpéjọpọ̀ bẹ́ẹ̀ kò gbọdọ̀ wá. And the Lord grant his request. Ọlọ́run sì dáhùn sí ìbéèrè. So God is looking for somebody in your family Akọ̀mọ̀ Ọlọ́run wá èèyàn kan nínú ìdílé who rẹ̀. will change that course, that ongoing course of action that is not pleasant. Tí yóò yí ohun tí ó ṣẹlẹ̀ yìí tí ó yí po. God is looking for someone in our society. Ọlọ́run wá irú èèyàn kan bẹ́ẹ̀ ní àyíká wa. God is looking for another person, even in our mission, our job. Ọlọ́run wá irú èèyàn bẹ́ẹ̀ ní ilé ìjọsìn gbogbo. That we pray Tí ó gbàdúrà. and COVID-19 will be over. Tí COVID-19 tó ń jà yìí tí ó lọ. God is looking for a man Ọlọ́run wá irú èèyàn bẹ́ẹ̀. that will pray Ó máa gbàdúrà for the peace of the world. fún àlàáfíà ní gbogbo Remember, àgbáyé. someone prayed for emancipation of gospel in Scotland. Rántí pé èèyàn kan ṣoṣo ló béèrè fún àlàáfíà. He prayed that God give me Scotland Pé kí Ọlọ́run kó dà láfíà. or else I die. Bí ò bá And the Lord answered his prayer. Ọlọ́run God sì still gbọ́. reign. Even after his death, gospel still reign for Lẹ́yìn 20 ikú years. rẹ̀. So, Ìyẹn sì tẹ̀síwájú. God is looking for someone Ọlọ́run wá today èèyàn kan náà bẹ́ẹ̀. that will lift up his voice unto Tí heaven. yóò kígbe sókè sí ọ̀run. And this COVID-19 Tí àjàkálẹ̀ tó ń lórí káàkiri yìí. we see. Tí yóò dákẹ́ jẹ́. Somebody should read Ezekiel chapter 22, verse 30. Ìwé Èsíkẹ́ẹ̀ orí kejì rí. Ezekiel 22, verse 30. Be still, O ye storm. And I sought for a man among them Yes. that should make up the edge and stand in the gap for me for the land, that I should not destroy it, but I found none. Some people that are supposed to be in God all this while, they are not there. Àwọn tó yẹ kó wà ní orúkọ báyìí hàn sí. And that is why this COVID-19 is killing people. Ìdí ni tí àrùn yìí tó ń pa ọ̀pọ̀lọpọ̀. Whether it is artificial virus or the natural virus. Bó jẹ́ bẹ̀rẹ̀ ti artificial àbí If some people have been in God, tí àwọn èèyàn kan bá dúró
àjàkálẹ̀ yìí That is what that passage is saying. tí ibi tá a kà yìí tó túmọ̀ sí nìyẹn. He's looking for someone Olúwa ń wé èèyàn who will kan pray again tí ó máa gbà and will shake his hand. tó dẹ̀ máa mi And end will come to this tí town òpin in máa sì our dé bá ohun country. tó ń ṣẹlẹ̀ ní àgbáyé. And end will come to this COVID-19 town Tí in the òpin yóò world. sì dé bá àrùn tó ń káàkiri ní gbogbo I pray you will be the one. Mo gbàdúrà Be the person. náà jẹ́ èèyàn náà. Shall we rise to our faith? Ẹ jẹ́ ká dìde ní ìgbà. We will open up our voice unto heaven. Ẹ jẹ́ ká la inú wa. We will call upon Ẹ God. jẹ́ ká pe Ọlọ́run sọ̀kalẹ̀. Lord, Olúwa, thank you for the message I need. àdúgbò tó rú ọ̀rọ̀ báyìí. Lord, I pray today. Olúwa, mo gbàdúrà lónìí. Let there be peace. Ẹ jẹ́ àlàáfíà kó wá. Let the storm in our nation Kí cease. ìjì ní gbogbo àgbáyé kó dákẹ́ jẹ́. Let the COVID-19 that has placed every one of us in house of arrest, let it Kí cease. àrùn tó ń tẹ́ tó ń gbogbo àdúró sójú kan yìí kó dákẹ́ jẹ́ lórúkọ Jésù. Let peace reign again. Kí àjọ jọba. Prayer in Jesus' Ẹ name. jẹ́ gbàdúrà. Father, in the name of Jesus. In Jesus' name we pray. Father, in the name of Jesus. Father, in the mighty name of Jesus. Our Father and our God, once again, we want to thank you for a wonderful moment like this. We have heard your word this morning, Lord God, as you told thy love to us. Our Lord and our God, we pray that let there be peace all over the length and breadth of the universe in Jesus' name. Lord God, we know you are the only one that can eradicate this COVID-19 palaver. And so, Lord God, we pray that you intervene in the present pandemic in Jesus' name. Our Father and our God, we pray that we shall never be infected with this virus in Jesus' name. Lord God, we look unto thee, just as the man looks unto his Lord, and the maid looks unto her mistress. Lord God, we look unto you and we believe that you will never make us to be confounded. You will never put us to shame at any time. Father, take perfect control of our lives in Jesus' name. The man of God that we have used this morning to minister unto us, Lord God, we pray that you will give him more anointing in Jesus' name. Thank you, Father, because I believe, Father, in Jesus' anointed name we pray. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ìsìn lónìí. Thank God for the successfulness of today's service. Olúwa yóò wà pẹ̀lú ìjọ rẹ̀. The Lord will be with his church. Láìpẹ́ láì jìnnà gbogbo ogun á ṣẹ́. Very soon, everyone will be conquered, Ohun gbogbo yóò tún padà bọ̀ sípò. and everything will come to normalcy Lágbára Ọlọ́run. by the grace of God. Ẹ má jẹ́ ká gbàgbé Don't let us forget kí a san àwọn owó ọrẹ wa to pay all our offerings sí àkáǹtì ìjọ. into the church account. Ọlọ́run yóò rẹ́ bùkún sí wa. The Lord will bless us. Ẹ ṣé. Thank you. Master Jesus, we are bringing this service to a close as we sing from CAC Gospel Group in number 723. 723. Àmú ìsìn tí ò ní wá sí ìpamọ́ nígbà tí a máa kọ nílò ire ìjọ Apostolic Christi orin okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lé mẹ́ta in 723. Ṣùgbọ́n èyí tí ẹ̀yin ti ní ẹ̀dì yìí mú ṣinṣin títí èmi ò fi dé. Ẹgbẹ́ mi ẹwà síá bí ti ń fẹ́ lẹ́lẹ́. Ogun Jésù fẹ́rẹ̀ dénà afẹ́rẹ̀ ṣẹ́gun.
kankan a ò ní wéwu nípa ti ara a ò ní wéwu nípa ti ẹ̀mí ìjọba ọlọ́run tí a nípa a ò ní pàdánù rẹ̀ ẹ ṣé púpọ̀ bí àwọn akọrin orí mi ní ìṣẹ́jú kan. akọ́mọ̀nà ìwé wòlíì àìsáyà orí karùnlélógójì ẹsẹ̀ kejìlélógún kọjú sí mi a ó sì gbà yín là gbogbo òpin ayé nítorí èmi ni ọlọ́run kò sí ẹlòmíràn. Jẹ́ kí orí afẹ́ Jésù Olúwa wa agbára ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ kó dáàbò rẹ̀ bò wá ìrìn àjò oṣù kó rọ̀ wá lọ́rùn ìrìn àjò oṣù kó tù wá lára aláyọ̀ nínú rẹ̀ lárí ìbòkó nínú rẹ̀ lárí ìtẹ̀síwájú lárí ìgbéga lóríire gbogbo tí ọkàn wọn fẹ́ ọlọ́run kó ṣe fún wa láàfin ọlọ́run alẹ̀ kó máa bá wa gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé.